káàbọ̀ sí kókó inú ìròyìn wa fún ti ọ̀sẹ̀ yìí. Oníròyìn yìí ọ̀nà ni Omoboriowo ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Pòfẹ́sọ̀ BANJI Akíntóyè ti ṣàlàyé irú ohun tí orí olókùn ohun tó jẹ́ ní ilẹ̀ Yorùbá, torí pé eléyìí ti ń dá awuyewuye sílẹ̀ látàrí bí àwọn kan sọ pé kí wọ́n yọ olókùn kúrò níbi àṣà ilẹ̀ Yorùbá, tí àwọn kan sì rò pé orí olókùn yìí jẹ́ òrìṣà eléyìí tí wọ́n máa ń bọ, ṣùgbọ́n tí Pòfẹ́sọ̀ Akíntóyè ṣàlàyé wípé kò rí bẹ́ẹ̀ rárá o, pé orí olókùn jẹ́ símbọ̀ tí a fi mọ ìran Yorùbá. Ọba ẹ̀là àgbáyé tí ó fi ìlú Èkó ṣe ibùjókòó títí di Ifá wọn bí wọ́n ṣe máa ń dá ní ọdọọdún ṣe ìfàfọre fún ìran Yorùbá lọ́dún yìí. Gbogbo ẹ̀ náà ni ẹ ó máa gbọ́ nígbà tí a bá bẹ̀rẹ̀ àtúpalẹ̀ ìròyìn ọ̀hún. Ètò ìsìnkú màmá wa olóyè Sunday Igboho yóò wáyé ní ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣù kejì ọdún tí a wà yìí ní ìlú Ìbàdàn àti Ìgbòho. Wọ́n bá òkú ọmọdébìnrin ọmọ ọdún kan nínú kànga lẹ́yìn ọjọ́ kẹta tí ọmọ ọ̀hún tó ti di àwátì. Wàhálà àti ìdààmú bá TV Joshua nígbà tí àwọn DSTV ṣàlàyé pé àwọn yóò yọ Emmanuel TV kúrò ní ojú móhùnmáwòrán wọn ní ọjọ́ 23 ìyẹn on the 17 inú oṣù tí a wà yìí, pé kò ní sí àǹfààní fún ẹnikẹ́ni láti rí Emmanuel TV wò mọ́ ní orí ayélujára. Àwọn ọlọ́pàá fi àfihàn àwọn mẹ́ta tí wọ́n fura sí wípé àwọn ni wọ́n ní gist lover blogger hàn fún gbogbo aráyé. Ẹ gbọ́ ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́. Pòfẹ́sọ̀ BANJI Akíntóyè tí wọ́n jẹ́ aṣíwájú tó ń jà fún ìjàngbara ilẹ̀ ọmọ Yorùbá ní tá a mọ̀ sí Yorùbá Nation ti ṣàlàyé wípé bí àwọn kan ṣe ń wá bà wọ́n pé kí àwọn kí ó yọ orí olókùn kúrò níbi àṣà ilẹ̀ Yorùbá, pé eléyìí kì í ṣe ohun tí ó bójúmu, ṣùgbọ́n oníkálukú ló ní ẹ̀tọ́ láti fi ẹ̀hónú hàn. Bàbá ṣàlàyé wípé orí olókùn tí wọ́n ń sọ yìí kì í ṣe nǹkan burú, gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n pera wọn ní ẹlẹ́sìn àjòjì sọ pé orí olókùn yìí ó ṣe àfihàn wípé ìbọ̀rìṣà òun náà ní ilẹ̀ Yorùbá. Bàbá ṣàlàyé pé orí olókùn yìí jẹ́ ohun tí àwọn ènìyàn tí wọ́n jẹ́ bàbá ńlá bàbá wa tí wọ́n ti mọ̀ ṣáájú káwa tó dáyé, tí wọ́n sì ṣàlàyé ní pẹrẹwu irú èèyàn tí olókùn jẹ́. Kì í ṣe òrìṣà o, wọ́n ní ṣùgbọ́n bàbá wọn máa ń gbẹ́gi lére, wọ́n jẹ́ ẹni tí ó máa ń gbẹ́ ọ̀ṣọ́, òun náà ni wọ́n ṣe gbẹ́ olókùn yìí. Wọ́n dẹ̀ ṣàlàyé irú ohun tí olókùn yìí ohun tó jẹ́ àti ohun tí olókùn yìí ohun tí ó wà fún. Bàbá ni kò sí ẹnikẹ́ni lè tí àwọn yóò tàdánù látara wípé kí oníkálukú kí wọ́n lọ ṣe àṣà tiwọn, kí wọ́n mú wá àwọn ògbéyẹ̀wò. Kódà tí a bá ní 20, 30, 100, 500, 600 àṣà, àwọn ògbéyẹ̀wò a ó sì jókòó ní a ó sì mú eléyìí tó bá ṣe rẹ́gí tó bá ìlànà àti ìṣe ìran Oòduà tí ó sì lè sọ wípé ẹ̀yà ohun tá a jẹ́ òun náà nìyí. Bàbá ní lákòókò yìí oníkálukú ló ní àǹfààní láti lọ ṣe àṣà tó bá wù títí tí a ó fi gba òmìnira ara wa. Kí n má sọ̀rọ̀ nípa orí olókùn torí àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ nípa orí olókùn kò kì í ṣòótọ́ o. Wọ́n ní orí òrìṣà ni. Nígbà kan wà láyé àtijọ́ in the 10th century, 11th century, 12th century, tó jẹ́ pé àwọn bàbá wa kan tó ń ṣe alágbẹ̀dẹ bàbà, alágbẹ̀dẹ òjé, alágbẹ̀dẹ oríṣiríṣi tán bẹ̀ sí wá fi dá ọ̀nà oríṣiríṣi. Ara wọn ló bẹ̀rẹ̀ ní Ifẹ̀ and later in Ọ̀wọ̀, later ní Ìjẹ̀bú Òde náà, láti wá máa create beautiful structures pẹ̀lú bronze àti brass.
ibẹ̀ ni ọ̀rọ̀ ní orí tá à ń pè ní orí olókun yìí àwọn ò gbé orí olókun kọ́ làwọn ń build o náà fi ọ̀nà wọn ṣe orí olókun kọ́ orí èèyàn orí ọ̀ọ̀ni wọ́n á yà ó kì í ṣe ọ̀ọ̀ni kan pàtàkì kan kì í ṣe one particular one wọ́n á yà wọ́n á gbé adé ọ̀ọ̀ni lé lórí nǹkan tẹ́ ẹ̀ ń wò lórí olókun táwọn kan wá sọ pé òrìṣà ni kì í ṣe òrìṣà rárá o bẹ́ẹ̀ adé ọ̀ọ̀ni ṣe rí níbẹ̀rẹ̀ ayé nìyẹn nígbà tí nǹkan tí wọ́n gbé jáde nìyẹn kí lẹ́yìn ìdí tá a fi wá ń pè lórí olókun lẹ́nìí ẹnu ìgbà tiwa ló bẹ̀ sí jẹ́ orí olókun kò kí ń jẹ́ orí olókun látọ̀dọ̀ àwọn tó ṣe wà o ní 1910 ọkùnrin kan German Frobenius anthropologist ni ó visit Yorùbá land ó visit ilẹ̀ wa ó lọ sí Ifẹ̀ ó wá rí àwọn ṣé ẹ̀yin ará ìlú yìí náà lẹ ṣe gbogbo artwork tó dáa tó lè eléyìí bẹ́tà ju ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn wa ń ṣe ní Europe tá à ń yọ̀ mọ́ so ó wá ní àwọn tó wà lọ́dọ̀ wọn á sọ pé ibì kan wà tó pọ̀ sí ibi tó dẹ̀ wà tó pọ̀ sí wọ́n wá mú lọ bẹ̀ ọjà ayé àtijọ́ ni wọ́n ń pè bẹ̀ olókun ọjà olókun that is all it's an ancient marketplace inú ọjà yẹn làwọn arọ alágbẹ̀dẹ wọ̀nyẹn ti jókòó tán rọ àwọn nǹkan tí à ń sọ wọ̀nyí torí olókun wà lára ẹ̀ stool wà lára ẹ̀ chair wà lára ẹ̀ nǹkan kan kì í ṣe pé wọ́n ń create orí òrìṣà kankan o orí ènìyàn tó jẹ́ aládé bí àwọn ọba Ifẹ̀ ṣe ń dress láyé àtijọ́ bí Ọọ̀ni Ifẹ̀ ṣe ń dress bó ṣe ń wọ adé láyé àtijọ́ òun lélẹ́yìí tán gbé síbẹ̀ yẹn Frobenius wọ́n wá mú lọ síbi ọjà olókun yẹn ó wá débẹ̀ wọ́n wá sọ fún pé ibí gan àdúgbò nínú ọjà yìí làwọn alágbẹ̀dẹ arọ òjé arọ idẹ arọ bàbà arọ bí iná fi ṣàtìpó nígbà tí wọ́n dẹ̀ máa scratch ilẹ̀ díẹ̀ ńbẹ̀ ọjà yẹn ti wó ti parẹ́ ní 19th century nígbà ogun nígbà tó dẹ̀ wá ha ilẹ̀ díẹ̀ ńbẹ̀ wọ́n wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn orí wọ̀nyẹn àti nǹkan mìíràn gbogbo àti bra àti stool àti chair àtorí àti gbogbo eléyìí tó wù ú jù ńbẹ̀ ó wá gbé dání ó mú díẹ̀ lọ kì í ṣe ẹyọ kan ló mú lọ ó mú púpọ̀ lọ òun ló wá délé ìlú ẹ̀ lọ́hùn tó wá ń pè ní orí olókun orí tí òun gbé jáde ní ọjà olókun kì í ṣe orí olókun kì í ṣe orí òrìṣà olókun o orí tí the head that I found in orí olókun that I dug out from the ground in orí olókun ìdí tí àwa ọlọ́mọ̀wé àwa historians àwa archaeologists àfi wá ń pè lórí olókun nìyẹn orí olókun tá a bá fẹ́ ká má pè lórí olókun mọ́ ká pè ní nǹkan tó bá wù wá orí olókun yẹn is a new name completely kò kí ń jórí olókun wá láti bẹ̀rẹ̀ ayé ńgbà tí wọ́n ṣe orí ṣáá ni tí àwọn artist wa create táwọn artist wa fọwọ́ wọn rọ nítorí náà kò tó nǹkan tá à ń jà sí tá a bá fẹ́ tó bá jẹ́ because it's one of the greatest achievements of the Yoruba people that nígbà tí wọ́n yẹn àwọn bàbá wa kan wà tán lè create nǹkan tó dáa tó lè àwọn kan ti compare wọ́n ti fi wé àwọn European artists sample in a period of the Renaissance some sọ pé that's the greatest period of art in the world ó wá ń yà wọ́n lẹ́nu báyìí wípé so wọ́n rí àwọn aláwọ̀ dúdú tó create artwork tó dáa tẹ́lẹ̀ yìí nígbà wọ̀nyẹn láyé àtijọ́ wọ̀nyẹn tó àwa ṣe ń pariwo pé àwa ni the best in the world àwọn Yorùbá òkè àwọn Yorùbá ni the best in the world o. So it's a wonderful
ìní tó ṣe pàtàkì fún àwa Yorùbá ní kíní tá a wá ń pè lórí olókun. Àwọn tó ṣe òpè lórí olókun 1910 náà làwa bẹ̀ sí pé lórí olókun torí pé Frobenius ní orí tó ń rí gbé nílẹ̀ ní ọjà olókun ní Ifẹ̀. That's all. Bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ ṣé o. Ó dàbọ̀. Bọ̀dọ̀ àwọn tó ń ṣe suggest pé ká adé ni ká gbé sí, ìrùkẹ̀rẹ̀ ni ká gbé sí, star ni ká gbé sí ni. Wọ́n ní àwọn rò pé star wa ni star Africa, àwa ni star wa ni ìmọ́lẹ̀ Africa pé ká gbé sí. Ẹ̀sùn gbogbo wọ̀nyẹn ó dáa. Torí pé ẹ fẹ́ràn ìran yín lẹ ṣe ń ṣe gbogbo wọ̀nyẹn. A lè bá nìkẹ́ni jà. Eléyìí kì í ṣọ̀rọ̀ religion, kì í ṣọ̀rọ̀ pé Christianity, Muslim, Islam kankan. No, even ìṣẹ̀ṣe. No. What kind of artistic thing belonging to the Yoruba people la máa gbé sí flag wa tó máa yẹ wá? That's all. Bó bá yá, ní máa pè lórí olókun mọ́. Àwọn orúkọ mìíràn fún, because kì í ṣe orí olókun làwọn tó create ẹ fi create. Wọ́n create orí òrìṣà, wọ́n create orí ọmọ ènìyàn. Ọba Ifẹ̀, wọ́n fi imitate ọba Ifẹ̀ ni, kì í ṣe pé wọ́n create orí òrìṣà kankan. Àwọn tó create in the 12th century, 11th century, 10th century, ó pọ̀ káàkiri ayé táwọn òyìnbó ti kó lọ. Gbogbo ẹ̀ lágbára Ọlọ́run la máa kó padà wá. Ọba ẹ̀là àgbáyé tó fi ìlú Èkó ṣe ibùjókòó, òun náà ni wọ́n máa ń dífá ní ọdọọdún. Ifá tí wọ́n tún dá fún ìran Yorùbá lọ́tẹ̀ yìí, Ifá tó ní agbára ni. Ifá sọ wípé ogun ń bọ̀ fún ìran Yorùbá, wípé àwọn àjòjì wọn yóò kógun ja ìran Yorùbá. Nígbà tí ọba ẹ̀là tí wọ́n ń dí Ifá yìí, òun náà ni Ifá fọhùn wípé kí ìran Yorùbá kó múra o, nítorí wípé ohun tó ń bẹ níwájú fún ọmọ Yorùbá ojú ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà àti òjé lọ. Ẹni pé kí ìran Yorùbá ká múra pé ní ọdún yìí ti ṣe ọdún 2024, ogun òun náà ni Ifá rí fún ìran Yorùbá. Wọ́n dá Ifá ọ̀hún, wọ́n béèrè fún ohun ẹbọ, wọ́n béèrè fún ohun tutù, àmọ́ tí Ifá ọ̀hún tí ó padà wá fọre pé dandan òun náà ni pé ogun yóò jalè Yorùbá, ṣùgbọ́n kí ìran Yorùbá kí wọ́n lọ múra. Ẹ gbọ́ bí ọba ẹ̀là Ifá bí wọ́n ṣe wí. Ẹ̀yà míì máa kógun ti ẹ̀yà Yorùbá lọ́dún yìí. Ogun ni. Ọ̀run ní àwọn nílò ní o. Ìbá ní àgbàrá ńlá ní yabì sí koroko. Adé àfúgbà tí ṣàkọ́bí Olódùmarè. Ìbá bàbá, ìbá yèyé, ìbá olúwo, ìbá ojúmọ̀nà. Àfi èyí tá a bá dá ṣe nìkan ni kí orò má ṣàìgbà. Èyí tá a fẹ́ ṣe lónìí kó mọ̀ ṣe ń wá o. Àwọn kì í hun ọ̀run. Àkàrà dídé agbada kì í hun agbada, ọkùn ńlá kì í hun òṣìyé, ewé ọ̀rẹ́ kì í hun ilẹ̀ àfọ ìgbésí kì í hun olóko. Kí ni òní jẹ́ kó hun wá o? Àìhun ọ̀pẹ̀ mọ́mọ̀ jẹ́ kó hun wá o. Lápá ọ̀tún, a rí Ọ̀yẹ̀kú Ògúndá ní apá òsì, èyí tí Ifá sọ pé ọ̀tún ni òun gbà. Ẹ fi tọwọ́ ọ̀tún yẹn sílẹ̀, jẹ́ kí gbogbo ayé rí. Kò múre o, àyẹ̀wò ló mú wá o. Ó ní o, ó mú ìpèsè. Ó ní ìpèsè la máa ṣe. Ètò ìsìnkú màmá olóyè Sunday Igboho tí wọ́n jáde láyé yóò wáyé ní ọjọ́ 22 àti ọjọ́ 23 ìyẹn nínú oṣù kejì ọdún tí a wà yìí. Ètò ìsìnkú yìí òun náà ni yóò milẹ̀ tí ó nílẹ̀ gbogbo àti jẹ́ pé gbogbo àwọn ọmọ kóòtù òjìrè pátápátá ni wọ́n pè síbi ayẹyẹ ìsìnkú màmá tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ látàrí kí ìran Yorùbá kó lè tẹ̀síwájú. Tí a ò bá gbàgbé wípé màmá yìí ti fojú kan ọmọ ẹ̀ fún ọjọ́ pípẹ́, ó sì lè jẹ́ pé àwọn tí ọmọ ọ̀hún tí ó ti fojú winá ìjọba ní àsìkò tí ọmọ wọn tí ó ń jà fún ìran Yorùbá wípé ó yẹ kí ìran Yorùbá kó kúrò ní oko ẹrú, tí àwọn agbófinró àti àwọn ìjọba tí wọ́n sì lọ ṣe àkọlù sí olóyè Sunday Igboho ìyẹn ní ọjọ́ 1 oṣù kejì ọdún 2021. Eléyìí òun náà ní ìgbà tí olóyè ti fojú kan màmá rẹ̀ mọ́ títí tí ìyá ọ̀hún tó fi wá jáde láyé. Òun náà ni pé ìgbé ìyá ọ̀hún sí kòtò yóò máa wáyé ní ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣù kejì ní ìlú Ìbàdàn
àti ìlú Ìgbòho tí wọ́n sọ pé ààbò tó péye bẹ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá wá sí ibi ayẹyẹ ìsìnkú màmá ọ̀hún. Bẹ́ẹ̀ lórí Sunday Ìgbòho kò sàárọ̀ ìjọba, kò sàárọ̀ àwọn agbófinró, bẹ́ẹ̀ ni kò sàárọ̀ àwọn ọba àti oyè tí wọ́n bẹ ńlẹ̀ Yorùbá wípé tòsíkú ìyá àwọn ohun tó kan àwọn náà ni pé ọmọ rere òun náà ni yóò gbẹ̀yìn tiwọn náà, pé kí wọ́n fọwọ́ ti òun lẹ́yìn bí gbẹ̀kẹ́ bó ṣe fi ọwọ́ tilé. gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé mo fẹ́ kẹ́ fọwọ́sowọ́pọ̀ láti tì mí lẹ́yìn láti sin mọ́mì mi, torí láti ìgbà tán ti kú yẹn ó wà nínú mọ́ṣúárì, so mo fẹ́ bò wọ́n mọ́lẹ̀ ní February 22, 23, 2024 ọdún tá a wà yìí. Mo fẹ́ kẹ́ fọwọ́ tì mí lẹ́yìn gbogbo ẹ̀yàn bá wa káàkiri ilẹ̀ Yorùbá, mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́, kẹ́ ṣàdúró tì fún mi. Ọmọ rere ọgbẹ̀yìn yìí náà, so kò sí bá a ṣe lè ṣètò náà, at least àsìkò Ọlọ́run ká tún dára pé mi ní sí mẹ́mbà tí mọ́mì mi kú ni, so bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn, mo bẹ̀ yín, mo rọ̀ yín, so ẹ dákun. Wàhálà àti ìdààmú eléyìí tí BBC Africa tí wọ́n gbé ti olóògbé TV Joshua ti wá di ohun tí ó ti kọjá góńgó báyìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a pe ọ̀rọ̀ ọ̀hún lówè, ṣùgbọ́n ó wá ti wá ní àrónú báyìí o, nígbà tí gbogbo àwọn iléeṣẹ́ agbóhùnmáwòrán sí afẹ́fẹ́ ti bẹ̀rẹ̀ sí ní yọ Emmanuel TV kúrò ní orí agbègbè wọn. Eléyìí òun náà ni ti DSTV tí wọ́n yàtọ̀ pé tó bá di ọjọ́ 17 ìyẹn on the 17 oṣù kìíní tá wà yìí, kò sí ẹnikẹ́ni tó lè ní àǹfààní àti wo Emmanuel TV ní orí channel àwọn ọmọ níṣe ni àwọn yóò yọ Emmanuel TV kúrò bí ẹni yọ jìgá. Eléyìí yóò ṣàlàyé kò ṣàṣẹyìn bí BBC Africa ṣe tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí kan nípa olóògbé ọ̀hún, tí àwọn àṣírí ọ̀hún sì jẹ́ pé ohun tó ṣe ènìyàn ní àgbàyanu, àwòyanu, àwòsírí àti àwòsífìlà òun náà ni ohun tí ó jẹ́. Ọmọ ọdún kan di AWATI ní ìlú Ogun State tí ọmọ ọ̀hún tí wọ́n padà rí ní inú kànga ní ẹ̀yìn ọjọ́ 3. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ọjọ́ 6 oṣù kìíní ọdún 2024 táwa nínú ẹ̀ yìí. Òun náà ni ọmọdébìnrin kan Janet Ajayi ọmọ ọdún kan dédé di AWATI níwájú ilé wọn nítòsí ìjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn. Ọjọ́ 3 tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ni wọ́n bá òkú ọmọ náà nínú kànga tó ń bẹ ní ilé kejì ilé ọ̀hún. Àlàyé tí ìyá Janet ti ṣe ìyá ọmọ ọ̀hún tó sọ fún àwọn agbófinró ni wípé níṣe ni ọmọ ọ̀hún níṣe ló ń ṣeré ní iwájú ta, tí òun sì wọlé lọ wípé kí òun lọ bá ọmọ ọ̀hún mú aṣọ tí ó wà. Ó ní àmọ́ nígbà tí òun yóò fi padà dé ìta níṣe ni ọmọ ọ̀hún níṣe ló di AWATI. Ìyá Janet sọ pé àwọn gbìyànjú títí láti wọ ọmọ ọ̀hún, ṣùgbọ́n títí tí àwọn ò rí, àyàfi bó ṣe di ọjọ́ 3 tí ọmọ ọ̀hún ti di AWATI tí wọ́n bá òkú ọmọ ọ̀hún tó sì lé téńté sí inú kànga tó wà ní ilé kejì ọ̀dọ̀ wọn. Àwọn agbófinró fi àwọn 3 kan tí wọ́n fura sí gẹ́gẹ́ ni pé àwọn ni wọ́n ní Gistlover blog, eléyìí tó jẹ́ ìdààmú àdúgbò gbogbo àwọn blogger, wàhálà àti ìdààmú àwọn blogger tó yẹ pé ohun tí ó rí àti ohun tí ò rí, ohun tó jẹ́ òótọ́ àti irọ́, òun náà ni blogger yìí, òun náà ni ó máa ń gbé, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti fi ń bẹ̀rù àtẹ́lu blogger ọ̀hún wípé ohun tí ojú wọn rí àti ohun tójú wọn ò rí, irọ́ ló pọ̀ nínú ohun tí wọ́n máa ń gbé. Eléyìí ni ìròyìn tó tẹ àwọn agbófinró lọ́wọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí wọn ní abẹ́lẹ̀ láti rí i pé àwọn fi ẹni tó wà ní ẹ̀yìn Gistlover blogger, àwọn fi ojú onítọ̀hún hàn fún aráyé, tí wọ́n sì mú àwọn 3 wípé àwọn ni wọ́n ní Gistlover, ṣùgbọ́n tí àwọn ọmọ ọ̀hún ṣàlàyé wípé níṣe ni àwọn ṣe àdárọ̀ Gistlover láti lè fi rí èrò tàbí láti lè fi pe èrò sí ọ̀dọ̀ àwọn, torí pé àwọn kọ́ ni àwọn ni original Gistlover eléyìí tó ń fi irọ́ fi ẹ̀tàn tan àwọn ènìyàn. Níbí yìí òun náà ni a ó fi àdàgbà ìròyìn wa, kókó inú ìwé ìròyìn wa ti ọ̀sẹ̀ yìí la ó fi rọ̀ sí.
ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ó máa wá wo ètò wa ẹ bá wa subscribe sórí YouTube channel bẹ́ẹ̀ kẹ́ bá wa kí n sọ bẹ́ẹ̀ jẹ́ nàkọ́ tí ó máa rí àwọn ètò wa òbí ẹ bá ṣe ẹ bá wa share ẹ like ẹ bá wa comment tó bá ní ohunkóhun eléyìí tí ó yẹ ká ṣe àtúnṣe tàbí tẹ́ fẹ́ fi tó wa létí bẹ́ẹ̀ sì ni ẹ sì lè ṣe àwọn àgbékalẹ̀ ètò yín tí a mọ̀ sí advertisement ní orí ètò wa bí a ṣe mú wá fún wa bẹ́ẹ̀ sì ni ẹ bá wa ṣètò yìí fún ẹbí àti ará kí àwọn náà kí wọ́n lè jàǹfààní àwọn ìròyìn eléyìí tí a mú wá oníròyìn òun náà ni Ọmọboriowo títí di ìgbà míì tí màá ti yóò máa pàdé ire o ó dàbọ̀.